ọ̀rọ̀ lọ́kọ láya ó dàbí ayò ọlọ́gbọ́n. ọ̀rọ̀ lọ́kọ láya ó dàbí ayò ọlọ́gbọ́n. ọ̀rọ̀ lọ́kọ láya ó dàbí ayò ọlọ́gbọ́n. Purchase your tracks today. Èdìdí ni òwe èdìdí ni òwe oore ọ̀fẹ́ Ọlọ́run ni òwe bẹ́ni tó bá fi fún. orí ni orí ni orí ni o orí ni orí ni o orí ni orí ni òwe gbala kore kò ní o wa. Pana wizu popopo, 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 pana wizu popopo. Ó jọ bí òwe. Ayé mi ni, ìfẹ́ mi ni, ẹnì kejì mi ni. Olómi ìyá ara mi. Bójó bàrà bórun bàràn àjọ ń lọ ní. Purchase your tracks today. Bójó bàrà bórun bàràn àjọ ń lọ ní. Èṣù onílé yàwá o. Èèyàn onílé yàwá. Ojojo ògbó ha Tani tani Èkìsà ní tàtàn aya mi Ìwọ ló ní mi Akèrègbè fẹ́mi tó bẹ nínú ọkàn rẹ o Má ṣe jẹ́ kó fà o Má jẹ́ kó dìtẹ̀ ní. Àti gbogbo àtìlẹ̀ sí látàárọ̀ ẹ̀ nígbà náà tẹ́ mi kí ló ṣẹlẹ̀ gan-an? Èyí rẹ̀ sí látàárọ̀ tó wá sí yá ẹ sọ pé ní ọkọ̀ yá kí ní dọ̀gbà. Ọ̀gbẹ́ni wa gbọ́ fún mẹ́rin lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀ sí dáná tán. Wálé ṣé orí ẹ̀ wálé ṣá? No, orí ẹ̀ ò wálé because tó bá yẹ kó orí ẹ̀ wálé ni o ò ní máa bá mi sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn. Àti ẹ̀bọ́ lẹ́mẹ̀jọ ṣe mọ̀ọ́mọ̀ ni. Èmi ṣe mọ̀ọ́mọ̀ ni ẹ̀bọ́ lẹ́mẹ̀jọ. Wọ́n bọ̀ bọ́ ẹ̀ ó rude gan màá dé surprise ẹ̀ ṣé wọ́n fẹ́ gbọ́ oúnjẹ tó ń wò yìí kò sóúnjẹ inú ẹ̀. Ẹni pé kò sí tèmi ní oúnjẹ yẹn. Kò sóúnjẹ inú ẹ̀. Kí tó jáde mò ń wọnú lé lọ níṣẹ́ kí tó jáde má jẹ́ gbóúnjẹ mi rẹ̀. Mo máa sọ fún ẹ pé o ò lóúnjẹ ọkàn tó máa jẹ́nu lé naughty boy. Ẹ káàbọ̀ dádì. Oúnjẹ mi ńkọ́? Oúnjẹ yín dádì àwọn ò máa sóúnjẹ ti sí yín oúnjẹ táwa fẹ́ jẹ lóúnjẹ tó wà lórí náà. Má jẹ́ ń gbọ́ o. Oúnjẹ mi ò sí inú oúnjẹ yìí. Rárá o oúnjẹ ti sí wa òun làwa ń sè. Tí mo lọ látàárọ̀ láàárọ̀ látàárọ̀ tí ebi ń pa mí tí mo bá bùkátà yí jáde lọ. Oúnjẹ tá oúnjẹ mi ò sí ibi tá ìsìn. Oúnjẹ wo ni oúnjẹ mi ò sí níbẹ̀. Kí ló máa jẹ bẹ́ẹ̀? Dádì ọ̀rọ̀ máa bínú ẹ ti máa bínú jù. Mo ń bínú jù. Ẹjọ́ pé èmi lọ ní ìtọ́jú pé èmi lọ gbọ́ bùkátà mo ń lọ gbọ́ bùkátà. Bọ́lá yẹ wọ́n ní kókò sóúnjẹ tèmi nù ní òun tó dé tẹ́ ń da. Ẹ̀yin ní jẹ́nu rẹ̀ ẹ̀yin náà yẹ̀yà ní jẹnu. Ẹ̀yin náà yẹ̀yà ní jẹnu. Dádì ti dó ń jẹnu. Abẹ́ẹ̀ rí inú burúkú oògùn òsì mọ̀ ni. Bàbá oyè o sì fàparí inú rẹ̀ bá tòde rẹ̀ jẹ́. Oúnjẹ tó o ti ní ń bọ̀ ọ̀sẹ̀ látàárọ̀ ni mò ń dáná lọ. Tọ́mọ yìí fi dé bá mi ń bẹ̀. Mo lọ mú nǹkan nù lẹ́nì mo fi ní kó yí ọmọ ràn mí lọ́wọ́. Ọwọ́ adé o sì mú gbogbo oúnjẹ wọn sì dànù. Abọ́ òrí báyìí o ti fàparí inú rẹ̀ bá tòde rẹ̀ jẹ́ oúnjẹ rẹ̀ náà ló ti dànù. Oúnjẹ ti dànù. Oúnjẹ mi ni. Oúnjẹ rẹ ni
ibi inú líle kọ́ bẹ̀rẹ̀ kọ́ mọ́ jẹ́. Èèmọ̀ kó jẹ́ mi ní. Èèmọ̀ kó jẹ́ mi. Àwọn màmá bínú bí kíní. Ẹ pẹ̀lẹ́. Èèmọ̀ kó jẹ́ mi ní. Ẹ pẹ̀lẹ́. Èèmọ̀ kó jẹ́ mi. Ẹ pẹ̀lẹ́. Allah ẹ gbà mí. Jẹ́jẹ́ torí Ọlọ́run oúnjẹ tó máa ń sè fún oúnjẹ tó máa ń bá a dáná ó sì fẹsẹ̀ yí dànù. Ọkùnrin yìí ló mọ̀ jẹ́ kí ká fọwọ́ ṣiṣẹ́ ká má fẹsẹ̀ dànù. Dájúdájú aláìní ìtumọ̀. Bùkátà ọlọ́mọdé bùkátà yọ̀ọ̀ràn ọlọ́bí tó ọ̀fẹ́ jẹ́jẹ́ bàbá bùkátà bàbá wí ní ìsìn oníbùkátà gbogbo awí oníbùkátà bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ kan bùkátà wọ́n jẹ́ pé bùkátà yìí ní ọ̀padà ràn ọ́ lọ́rùn síbi tó ọ̀fẹ́ wọ́n jẹ́ fà parí inú rẹ̀ bá tó dé rìn jẹ́ oúnjẹ tó yẹ kó jẹ ó sì ti fẹsẹ̀ dànù bẹ́ẹ̀ rí nǹkan. Ẹ káàbọ̀. Ẹ lẹ́. Kí ló wá dé kí ni gbogbo ojú yín? Wọ́n àmọ́ burúkú kan ni wọ́n bá mú ọ̀kadà wọ́n fi gbá mi ọ̀kadà tí wọ́n fi gbá mi èyí ò tó wọn ní a bá ti gbàdúrò mi gbà àfi gbà wọ́n nà tèmi débi pé wọ́n fiẹ́lẹ̀ o àmọ́ tí ọ̀làgbà lé o fi wọ́n sí lé o èmi àti wọn àjọ mú nǹkan lẹ̀. Wọ́n á lù yín lùkọ́ báyìí. Ọ̀dọ̀ ẹ̀ ṣàṣe sùúrù ẹ jẹ́ wọn bá yín fomi gbóná jó o kẹ́ ẹ gbọ́ ẹ ṣe sùúrù ẹ jẹ́ wọn bá yín fomi gbóná jó jẹ́jẹ́ Ọlọ́run lọ́mọ bí ọlọ́ tí wọ́n ti ṣe ń ṣekú ṣe báyìí. Wọ́n ti fomi gbóná jó ọgbọ́n mi mò ń bọ̀ wá. Ẹ mọ̀ tí ì lọ ẹ jẹ́ bá yín jó mọ̀lẹ́ tó ń lọ báyìí nìsín. Àní mo fẹ́ débì kan sórí gbogbo nǹkan tá a máa ń ṣe fún mi ń jó mi lọ́wọ́ báyìí wọ́n bọ̀. Ọ̀dà ẹ sá ní sùúrù èmi lálàá o mo lálàá yín mo sì lálàá ọ̀hún sí ẹ jẹ́ ṣàlàyé àlá tí mo lá fún yín. Ọ̀làlà sọ̀rọ̀ àrà tó ọ̀la àbọ̀ abáyé máa di àláàmú náà iná kan jó mi lọ́wọ́ báyìí wọ́n bọ̀ wá ìdí jó mi lára báyìí mo fẹ́ yanjú. Jẹ́jẹ́. Jẹ́jẹ́ mọ́. Jẹ́jẹ́. Jẹ́jẹ́ mọ́. Ọlọ́run ìkan tún ní o ọkùnrin ń wá ala oúnjẹ gbọ̀n gbogbo ọ̀rọ̀ rẹ̀ ìjàgbọ̀n yìí náà ni àwọn ọmọ ike ni wọ́n gbánu fún dáadáa rí nǹkan tó bá wò ó ṣera rẹ o tó bá ti wù. Tani èkìsà ní tàtàn àyà mi ìwọ ló ní mí. Tiwa pẹ́ kí ló ṣẹlẹ̀ tó wá lọ ṣe bẹ́ẹ̀ lánàá. Báwo mo ṣe sùn tí bá ṣe bẹ́ẹ̀ nǹkan bàtà yẹ pé every time mo máa pariwo oyè àfi pẹ́yìn nìkan lẹ́sẹ̀ ń lọ́ọ̀bù ara yín ẹni tó ti lọ́ọ̀bù má sọ fún mi kó tún ti ń jowó mi ṣó tún ti bẹ̀rẹ̀ ìjọ orúkọ ta ni kò bá pèsè fún wa orúkọ mi after is the love of my life jọ ò jẹ́ kó pè mí you can call me whenever you like. Oh yeah. Don't mind her. Tiwa mo wà pẹ̀lú ẹ̀ náà bọ̀ ṣé o máa ń pè oyè mi mo lè fòye mi ṣeré o. Reason tí mo fi ní bẹ́ẹ̀ ká wá síbí báyìí mo fẹ́ ká sáré wá discuss nǹkan kan tó jẹ́ pé ó dẹ̀ involve comprehension and understanding so mo fẹ́ kí o jẹ́ kó wá sí báyìí. Dáàdì mi ni there is particular issue tó yẹ pé àtijọ́ ń drag issue yẹn ti pẹ́ even alẹ́ àná ó dìjà lára àwọn àti mọ́ mi ló padà fi wọ́n síbẹ̀ ni o and the thing is this ó mọ̀ pé òǹbí ẹni àwọn náà lọ́rùn ẹni. So it's been a while wọ́n bá ti ń drag nǹkan kan pẹ̀lú mi kìnìún kan ẹ̀ẹ́dẹ́ bọ̀ tapá sọ̀rọ̀ èèyàn so
but in don't sọ yẹn ọmọ mi ní parọ́ fún èmi rò pé mo lè ṣe. What? When it comes to your dad, you have no reason to deny him. So, Kokoma she love me for now. Yes, daddy. No. Okay, Not going anywhere. let me bust your brain. Okay. Daddy láti máa sọ fún mi wípé early tomorrow morning I'm leaving this town for Abuja. So wọ́n ní pé company àwọn tó wà l'Abuja kí n máa lọ handle ẹ̀. So mo dẹ̀ ń yarí tipẹ́tipẹ́ pé mo ò lè ṣe. And all because of you. I don't want to leave you. I don't want to lose you. No. Your daddy can never say that. Oh. Yes, your daddy can never say that. But daddy she must obey him. Daddy is obeying now. Okay. That must why people famous let by. Who the loma and the business on Abuja. That's impossible. Okay, so for daddy, okay, could it ever possible? Okay. At all. Could it possible? You know what? Oh yeah. Oh yeah. Yes. Oh yeah. So why never call it possible? See, are you saying that in town being back against it? Mi ò sọ yẹn, but o lè lọ s'Abuja now. You can't just go. Okay. O lè lọ s'Abuja. There's another option. Okay. And the option is this. She will tell you. Pé yẹn má máa ṣe báyìí mọ́. Láàrin mi àti ẹ̀, ó mọ́ orí bàbá tí mo ní náà Jeje. That you never gbà kí n kúrò nínú vicinity yìí. If that should be the case, nítorí mú ẹ tí dáàdi ò fi lè jẹ́ kó kúrò bí báyìí. Tó o fẹ́ kọ̀rọ̀ sí wọn lẹ́nu yẹn. So definitely èmi náà ní option. Mi lè kọ̀rọ̀ sáwọn parents èmi náà lẹ́nu. So I have to leave. Ọ̀pọ̀yẹmí, you cannot do this to me. Yes, ọkùnrin ni ẹ́. You should be able to convince your dad. So, mama, bó ṣe máa try láti convince dad ni o. Kò possible kó kúrò bí báyìí o. Yes, we love each other and you cannot separate from me. Oh yeah, I've tried my best to the last extent. Dad will understand me and I have to agree with him. Abi Tiwa, am I not making sense? You are making sense. You need to try harder, Jare. You are making sense. Ẹ mọ̀ nǹkan ẹ jẹ́ ká ṣe báyìí. Báwo ẹ̀dùn ni? Ṣé ẹ mọ̀ kẹ́yìn méjèèjì pé bá ti ní ìpè ara yín? Ẹ pè fẹ́ yẹn. At least mo ṣáà mọ̀ pé love ara yín. Yes, of course. Ẹ ṣe love ara yín yèmi ò rí stress níbẹ̀ náà. But a ti rí ọkọ tó wà ní Nàìjíríà. Tí àwọn wà ní England, èmi ò rí stress lórí ẹ̀ náà. Wọ́n sì like ara wọn fẹ́ kí wọ́n communicate ara wọn. Of So course. tí ìfẹ́ bá ti wà ẹ̀ ní problem náà. Okay, oh yeah. Look at my eyes. You can't just do that. Kí ló rí níbẹ̀? I see nothing but love, but you cannot separate from me. But if that should be the case, I really love you. And I can't leave you and I can't even lose you. You can't go. Oh yeah, look at my eyes. Go. Look at me. You cannot go. Oh. ọ̀rọ̀ ọlọ́kọ̀ láyà ó dàbí ayò ọlọ́gbọ́n. When you go. You are everything to me. ọ̀rọ̀ ọlọ́kọ̀ láyà ó dàbí ayò ọlọ́gbọ́n. ọ̀rọ̀ ọlọ́kọ̀ láyà ó dàbí ayò ọlọ́gbọ́n. Èdìdí ni òye èdìdí ni òye. Oore ọ̀fẹ́ Ọlọ́run. Hello baby. Bẹ́ẹ̀ni tó bá fi fún. Mo wà okay. Báwo ni lọ́dọ̀ tí yín náà? Wo, mo dúpẹ́ gan-an lọ́wọ́ ẹ̀ fún gbogbo oore tó ń ṣe lórí èmi àti àwọn pẹ́rẹ́ǹtì mi. Like gbogbo bùkátà tó ń gbọ́. Mo really appreciate effort ẹ̀ gan ni. Omi ìpò ti forward owó yẹn baby. Kí fún dádì ní 100,000. Bó ṣe fún dádì lówó lánàá náà. Ṣé torí pé dádì mi ti wá jẹ́ ọkùnrin tí wọ́n náà jẹ́ ọkùnrin sìn ló jẹ́ kó jẹ́ pé àwọn nìkan ló ń tọ́jú. Ò tiẹ̀ fìgbà kankan béèrè mọ́mì mi rárá. Bó mú sọ fún ẹ pé mi náà need owó náà. Ìgbà wo ló wá fẹ́ balance tèmi bẹ́ẹ̀? Ìwọ ló mọ̀. Ṣé wọ́n kó fún dádì lówó lánàá? The other time náà dádì náà ló yìí tún send owó sí. Anyway, mo ti gbọ́ ẹ o. Men to men, kò sí wàhálà.
alright mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gbogbo bóyá ń tọ́jú wa yìí Ọlọ́run á bá mi dúpẹ́ fún ẹ gan ni I love you so much. Okay, bye. Yeah. Oye, oye. Daddy, ẹ ń jáde ni àbí? Mo ti fẹ́ jáde tẹ́lẹ̀ ni. Èmi fẹ́ wọlé ni. Ó ń wọlé? Mo wọlé lọ. Èmi náà ń wọlé. Ok, ẹ̀yin wọlé. Bọ̀ ẹ̀yin jáde. Ẹ ti sọ pé jáde. Ẹ tún jáde. Ń jáde. Bóyá kí mi máa wọlé lọ. Kí ni mo fẹ́ gbá? Kí ni yẹn Daddy? Tẹ́ ń sọ. Ẹ mí pé ẹ ń gbọ́ conversation mi lórí phone Daddy. Mo gbọ́. Ẹ gbọ́? Gan. Kí lẹ wá gbọ́ yẹn? Àní mo gbọ́. Mo jáde. Ok Daddy, máa fún yín 30k. Ó ní kí n fún yín 30k. 30k. 30k Daddy. 30,000. Má lọ bá yín gbà tí bá ti ṣe tán sìn. Máa gbọ́ mi. Sá. O lè ṣéǹjì. Kí ló dé Daddy? Ìyá rẹ lọ́jọ́. Wo bí n bá fún lówó ẹ̀rọ báyìí wàrà sóyà ni ó lọ rà. Wàrà sóyà ni ó lọ rà ní òkú omi ọbẹ̀. Mọ́mí wò kí wàrà máa ṣara lóore ni. Wàrà ń ṣara lóore ni nínú 100,000 tí mò ń gbọ́ káfẹ́sọ́nà rẹ̀ ń sọ pé ó fún mi ó wá ń sọ pé ó fi mi ní 30,000. 30,000 ní wọ́n dé rẹ́ǹdì. Daddy ṣe tún gbọ́ yẹn ni. Mo gbọ́. Ẹ gbọ́. Gan. Ẹ máa ti wà lẹ́yìn mi ti pẹ́ gan ni. Mo bẹ lẹ́yìn rẹ gan ni. Mo bẹ lẹ́yìn rẹ gan ni. Bọ̀ Daddy náà kò sí lọ́wọ́ mi báyìí má ṣẹ̀ṣẹ̀ lọ́ba yín gbà ni. Pé ọmọ ìgbà tí ẹ wo pé bùkátà tí mò ń gbọ́ láti kékeré. Bùkátà yìí náà ni Daddy. Nígbà tí mo fẹ́ màmá rẹ̀ ká lọ sí tó lọ́sàn àbí kí ni a máa ṣe. Yes sir. Ìgbà mo ti bẹ̀rẹ̀ bùkátà títí àti wo àtàbúrò rẹ̀ tá a fi bí yín bùkátà ni. Nígbà ìwádìí pé mo rẹ́ni tí ọmọ ràn mí lọ́wọ́ ẹni tó bá fẹ́ ọmọ ràn mí lọ́wọ́ ni tí ọmọ gbénú bùkátà mi. Lọ́mọ gbénú bùkátà mi ni kí ni ara kù ọmọ gbénú bùkátà mi ló kù. But Daddy, so tí ọkọ tí mo fi ò bá ti lówó lọ́wọ́ ń sìn problem ni. Yóò ní bí ọba ní tẹ́lẹ̀ yóò wá yóò wá àwọn arídìí obìnrin máa wà nǹkan rẹ̀. ẹ jẹ́ ló ní sùúrù Daddy. àníbi eléyìí kò ní. ṣé bùkátà yìí ọlọ́mọ yẹn kó tí wàá débi tí kò dáa o. Kò ní tí àdébi tí ò dáa. Sórí kò sẹ́ni tí ò gbọ́ bùkátà. Gbogbo àti àwọn òwà náà Ọlọ́run bí ya gbogbo bùkátà wa. Àmín. Bùkátà àtìyà náà yóò bí ya. Àmín Daddy. But all the same ẹ jẹ́ kí mi wọnú lé lọ so tó bá ti yá màá lọ bá yín gbowó yín. Máa ń sọ ní ibi POS. POS máa ń sọ mbẹ. Daddy ká tún máa lọ sí POS ń sìn báyìí. Máa ń sọ POS máa ń sọ mbẹ. Ẹ jẹ́ ń wọlé náà Daddy. Oye kò bí. Sá. Máa ń sọ mbẹ. Kí n tún ní ìṣòro ní Daddy. Máa ń sọ. Kò ṣe é ibi kí wọ́n kọ́ wọlé Daddy. Mọ̀ wọlé. Ẹ jẹ́ ń wọlé náà Daddy. Ẹ wọlé. Daddy. Daddy ẹ ti láì kó owó jù Daddy. Ẹ ti láì kó owó jù Daddy. Ọ̀rọ̀ ọlọ́kọ láyà ó dàbí ayò ọlọ́gbọ́n. Ọ̀rọ̀ ọlọ́kọ láyà. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ mi. Orí ibú ni katakata ní ṣe kàn ìgbésí ayé rẹ̀ tí ọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ o. Ó tọ́ ni nígbà tó bá wà tuntun tí ẹ ń lò sọ́tún tí ẹ ń lò sósì tí ẹ ń lò sọ́tún wọ́n yá wọ́n padà pàṣẹ ni àwọn ságoro wọ́n tó àfọ́gá yìí tí a ò ní rí bẹ́ẹ̀. Ẹ bẹ́ẹ̀ ìjẹ́lá o ẹ bẹ́ẹ̀ ìjẹ́lá o ẹ bẹ́ẹ̀ ìjẹ́lá o ẹ ń gbọ́ mi ohun tí mo fẹ́ kí eléyìí tó tó jìlọ̀tọ̀ bí ẹ máa nú láì èyí ọmọ ní iṣẹ́ kan pàtó tí ọmọ sí kó má ní owó kankan láti gbà mo ti ń gbọ́ bùkátà rẹ̀ tí mo ti ń gbọ́ bùkátà rẹ̀ kó má lówó tí ó ti máa pa wọlé fún mi. Sódà ọ̀rọ̀ nu. Odidi ọ̀rọ̀ ni o. Ọ̀rọ̀ lẹ́sọ̀ bàbá. Òótọ́ ni ó ti yẹ kí ọwọ́ wà nǹkan ti sọ̀rọ̀ ara rẹ̀.
kò yẹ kó mọ tó báyìí kó mọ tì ní tí ọmọ ṣe àmọ́ èmi ṣe wò yìí kó mọ lọ kọ́ bàbá abàdà. bàbá bàbá máa fọmọ lówó lóòjọ́ ni rárá o èmi ò fẹ́ bàbá o má mi fọmọ lówó lóòjọ́ o. ẹ fẹ́ bàbá. wọn ò fẹ́ bàbá o. bí bàbá ò bá wá dà kọ́ lọ́mọ kọ́ télọ̀ ń gbà. télọ̀ bó o ṣé èyí ọmọ ọmọdé ibi tẹ́lọ̀ yọ wọn yọ ọmọ lọ ní wọn fún lówó ni. nígbà tá a wá mú gbogbo ṣẹ́ tá a kó o lẹ̀ ẹ fẹ́ kankan nù rẹ̀ ọ̀dà kọ́ lọ kọ́ súnmẹ́kà ń gbà náà. súnmẹ́kà àwọn tí ẹ ń sun ilé rẹ gan-an wọ́n ti ajá tí ìjẹ́ náà káwá tó sọ pé ẹni tí ń súnmẹ́kà tó ọ̀gbọ́ mi ẹ̀ ń gbọ́ mi ẹ̀ ń gbọ́ mi àní iṣẹ́ bíi bíríkìlà tó yẹ pé ọmọ débi iṣẹ́ lónìí o ń lọ ilé o wọ́n fún lówó kátakátá gan wọ́n bá lọ ọbẹ̀ yóò mọ owó lọ ilé eléyìí ìmọ̀fẹ́ bó ti sẹ́ bí náà àní kọ́sà ti máa mówó wọlé owó òòjọ́ láti lè máa fi bí àwọn bùkátà kéékèèké kọ̀ọ̀kan kò yé yín kò yé yín. èmi ò mọ̀ pé torí bùkátà ìfẹ́ bùkátà bàbá bùkátà tó ọmọ ọ̀rọ̀ bàbá rẹ sọ kalẹ̀ yìí àbí kí ni eré tí wọn náà yánnú fèrè tó ń yánnú fèrè ṣé wọn gbọ́ gbogbo tí bàbá rẹ sọ ni téwọn náà wọn ronú sọ̀rọ̀ ara rẹ ni ọ̀rọ̀ ní ọ̀sán wọn ní sẹ́ bíríkìlà tó ọmọ lọ́kọ́ bíríkìlà tó fi mọ̀ mọ́ wálé ó nu o àbí. sórí nǹkan tí dáàdì sọ ó jẹ́ ètò nǹkan tó máa ṣe sí tètè lọ́wọ́ iṣẹ́ tó máa ṣe o ìwọ náà wò ó tó bá jẹ́ pé ìwọ ló jẹ́ ẹ̀gbọ́n tèmi jẹ́ àbúrò sọ̀rọ̀ pé ìwọ náà tí wọ́n máa ṣiṣẹ́ nulẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tí wàá ní responsibility tó máa gbé lórí mi gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ nísìnyí ọkùnrin ní ẹ́ so tètè lọ́wọ́ iṣẹ́ tó máa ṣe o olùgbé ọkùnrin ní bùkátà sí pọ̀ ní. gbé dúró ná Fálànà wo ọ̀dọ̀ rẹ náà ni mo tún fẹ́ parí ẹ̀ sí. dákun ẹ wo bí ìwọ náà ṣe tó ṣé kò tí ì yẹ ká ọmọkọ wálé ṣé kò tí ì yẹ ká mọ ọkọ rẹ kóun náà ti máa gbọ́ nínú àwọn bùkátà kọ̀ọ̀kan bá ń fi. jẹ́jẹ́ bàbá bùkátà ebi ọmọ yìí láfẹ̀sọ́nà tí ń gbọ́ bùkátà náà lórí wa tẹ́lẹ̀. àfẹ́sọ́nà rẹ lẹ́yìn bó bá yẹ kóun náà lọ́kọ tí ó mọ̀ wá àfẹ́sọ́nà yàtọ̀ fọ́kọ o eléyìí owó tí sì ń fún mi tí ń fún èmi ní ń bò lówó èmi lèmi kàn ń fi owó gbọ́ bùkátà àti yín ètí ìgbọ́ bùkátà gangan owó tí ń fún mi èmi fi ń gbọ́ bùkátà yín bọ́ bá ti ní ọkọ nísìnyí ọkọ ń á gbọ́ bùkátà wa á dá sí méjì òun lè máa bá wa gbọ́ àwọn bùkátà kan àwa náà lè mọ bá ṣe ní owó tá a fi máa gbọ́ àwọn bùkátà míì náà gbogbo ó sì fi gúrégé bí mo ṣe fẹ́ nù. ọ̀dà àbá ọ̀dà tó o ti gbọ́n tí bàbá rẹ̀ sọ. ẹ wọ pé ẹni ò sí lé o. ọ fọpẹ́ wálé ni. gbogbo ọ̀rọ̀ ṣe máa fọpẹ́ wálé. ìyẹn lè ṣe kọ́ lọ sí ṣọ́ọ̀ṣì kan mọ́ sọpẹ́ ni gbogbo ojúmọ́ lè là ń sọpẹ́ èèyàn ò gbọ́dọ̀ má rọpẹ́ kọ́ ọ lọ mọ́sálásí bọ́ ọ lọ ṣọ́ọ̀ṣì ọ sọpẹ́ àfọpẹ́ fọlọ́ ọpẹ́ wáìpò náà ló mú wa mo fún ọ lónìí sí ọjọ́ méje oníṣọ́jọ́ méje kó o mú wa ká ṣe intro mímọ́ ká ṣe introduction ká ṣe gbogbo tábà ṣe kọ́ ọmọ gbọ́ bùkátà lọ ó ti parí. bàbá bùkátà yìí náà sá ni wọ́n lọ́mọ ò sí nílé ẹni kọ́ lọ́ọ́ fà wálé dandan ẹ̀ wá lẹ́yìn fún ọjọ́ méje ó ti yá jù. kí ni ń ya tí ìgbà tó rò ni ó yẹ kí n fún ní òní sí ọ̀la wípé kó fi lọ́mú wá ni nígbà tí ẹni pé kò sí ní ẹni ẹ wò ó mi tí àbá yẹ tèṣe tí mo fẹ́ èmi ọkọ̀ ní sábò. kí ló ń ṣe ń bẹ̀. ẹ lọ́dọ̀ àwọn Haúsá ni burúkú ìṣèjì ẹ lọ kó wọn wá àwọn Haúsá ẹyà ẹ bọ̀ wá ọmọ mi nígbà ń dè wọ́n lẹ̀ báyìí ó sì sa ó mú kẹsàn bá fẹ́ nínú àwọn gẹ́gẹ́ bí àwọn kéde tí mẹ́mẹ́ ó sì mú kan ọlọ́mọ jẹ kiri bó ṣe rí nù bẹ́ẹ̀ bá ti gbọ́ ti tèmi wọ́n kọ́ wa. ṣé nǹkan ni dádì wà ní. bàbá bùkátà ṣé àwọn kan ni dádì wà ní. wọ́n ní bùkátà ti sóhun. ẹ wo gbogbo ti dádì sọ̀hún
ní o ìkọ́ṣẹ́ kan iṣẹ́ kankan nǹkan táwọn tèmi ti dóyè mi ń gbòòrò pé báwo ni bọ̀bọ̀ yìí bọ̀ àyọ̀ ni ọmọ ìkọ́ṣẹ́ kẹlẹ́ ọmọ ìkórè ìlú pọ́npọ́n èmi ò ìkọ́ṣẹ́ kan ẹ wo mo ti jáde lọ báyìí mọ́mí ẹ jẹ́ n bó jẹ́ lẹ́ẹ̀kan tó dé o ẹ jọ o oúnjẹ ní kókó àti ẹ bọ́lẹ̀ jàre ẹ bọ́lẹ̀ jọ mò ń jáde lọ tèmi ẹ jẹ́ n bó jẹ́ lẹ́ o. tó bá yẹ kó ní ẹṣin iṣẹ́ tó ń ṣe ń tèmi wọn lẹ́yìn ìlú bùkátà wa mọ́ ẹ̀yìn ẹ̀ ò padì. ó tiẹ̀ tọmọ ọlọ́mọ tó ní òsínlé tó ní ọlọ́mú alágídí láì ní. ṣé kò ti lọ sábìjà. orí ni orí ni o orí ni orí ni o orí ni orí ni o gbala kore kò ní o wa. mọ́mí Ọpẹ́yẹmí lélẹ̀ tẹ́tí ń béèrè láti jọ́ ẹ̀ pé kí n mú wa tó ń bí àbùkátà wa òun lélẹ́yìí o ọkọ àfẹ́sọ́nà mi Ọpẹ́yẹmí these are my parents. Ọlọ́run ṣeun Ọpẹ́yẹmí ní Ọpẹ́yẹmí ni orí ìlú mọ̀ dáa tá a ti ń béèrè rẹ látijọ́ yìí ó ṣeun ọkàn rẹ̀ kú tọ́jú wa ó ṣeun àdúrà rẹ̀ ọgbà ìwà àbáyín gbọ́mọ ọkùnrin àbérò ìbá yín ọmọ obìnrin ẹ̀ṣá rẹ̀ ọkú tọ́jú wa ọmọ tọ́jú wọn náà ó ṣeun ọ̀rẹ́ ọkàn rẹ̀ o tiẹ̀ náà ó dé àbáwọn náà yọ ẹ̀ka rẹ̀ o ẹ̀ sóríire bàbá òye sọ nǹkan kan sí ti ń bẹ ńlẹ̀ yìí. sójú mi ń tẹ̀ mí jẹ ni àbára mi ní ń tẹ̀ mí ni. dákun mo sọ páàtì. àgbàlagbà wò lélẹ̀ ẹ̀yin bàbá yìí kí ló tẹ̀ lọ kúlẹ̀ ṣé ìwà orójú ọ̀nà ńlẹ̀ ni. ẹgbẹ́ bàbá yé mò ń ṣe ni ẹ̀yin ọmọ yẹn ẹ̀ lágbà ní o ẹ̀ ní ẹ̀gbà ní o. ẹ wo ẹni ká máa bínú ká máa lọ ẹ. gígí lẹ ọdẹ nígbà tá a bá ti wá pa yín tàbí tá a bá kàn yín lẹ́sẹ̀ ṣe ìyẹn ló pè yín. wọ́n pẹ́ ẹ bá mọ̀ mí ni ẹ ní serú tẹ́ ẹ ṣe fún mi torí pé ìtẹ́ ẹsẹ̀ yìí. ẹ wo sá mo fọlọ́ ọ̀bẹ ẹ má bínú ẹ jọ ẹ má bínú. kí ẹ má bínú. ẹ má bínú ẹ jọ. o lè pa bàbá rẹ ní. bàbá mi kọ́ ni. o lè pa yá rẹ ní. orí rẹ bàjẹ́ lọ́rùn rẹ èmi ni kí n má bínú. but ẹ má bínú náà irú nọ́ọ̀sẹ̀sì wo lélẹ̀ ẹ ṣe máa dá mi létí. wọ́n bá tó ṣe kí ní tó gbà ọ́ lẹ́ẹ̀kan sí. ẹ ṣe máa dá mi létí. kí ni mo ṣe fún yín kí ni mo gun machine. sọ́ọ̀pá mi ni. èmi náà mo gun machine. bọ́ọ̀ bá wà gun machine. aláìní bẹ́ẹ̀ fún wa ẹ ṣe ìwọ ìtì ni. ọ sọ yìí bọ. àwọn olùsí kẹ́lẹ́. jẹ́ ká lọ. ẹni kò ní lọ pé gan ni ọmọ àná ní tàbí ẹja wòle ní ẹnu mi ẹ kó sí lọ́jọ́ àmọ́ ẹ gún báàgì jọ ọgbẹ ẹni kan gún báàgì ẹni ẹni dúró bàbá ìjọ tí máa ṣe bí wòle ṣe ẹ náà máa ṣá ẹ má dì àlàyé jẹ ká máa bá tiwa lọ́jọ́. ìwọ ni wọn fẹ́ fẹ́ ọmọ tẹ̀mí ló wá kó ara rẹ wá síbi wọ́n ẹ gbọ́dọ̀ fẹ́ra yín ẹ bá fẹ́ra yín tí yóò bàjẹ́ ni wọ́n ẹ dúró dè mí. ọmọ yìí ti fẹ̀ yín omi bàbá orí ẹ̀ ẹ bá mi fẹ́ dáàdi. ìwọ́n kọ́ máa fi lọ́jọ́ yẹn. ẹ wọ mi wọ́n láàmù ní ajáyí ni. bàbá oyè kí ló dé ọmọ yín. ẹ̀jẹ̀ ń bẹ
ẹ jẹ́ ń bẹ̀. Mọ́mí o. Kí ni ó ń ṣe dáàdì kan tó ń ṣe bẹ́ẹ̀ yẹn? Kò yé mi o. Mọ́mí ẹ ti lọ fọ́kọ yín sọ̀rọ̀ mi tó wá máa gbé. Wọ́n yóò yẹ tí ẹ wá gbọ́ báyìí. Ó yẹ lọ́kọ̀ fẹ́ o. Ẹ gbọ́ ẹ lè fẹ́ra yóò. Lójú ayé mi kọ́ ó lè méjèèjì ó ti fẹ́ra yóò. Torí pé wọn ọ̀gbàgbàkúgbà tí wọ́n bá gbọ́ pé wọn ọ̀gbàgbàkúgbà mo ti kí. Dádì. Wọn ọ̀gbàgbàkúgbà mo ti kí. Jẹ́jẹ́ bàbá bùkátà wọn ọ̀gbàgbàkúgbà mo ti kí. Dádì ẹ má bínú ẹjọ́. Ẹ ṣe sùúrù ọmọ ìwà. Ó ti pè yín. Bẹ́ẹ̀ dádì ẹjọ́. Kí ṣe kí ni? Ẹjọ́. Wọ́n bẹ̀ ọ́. Ọgbọ́n ẹ fún mi láyè jẹ bẹ́ẹ̀. Bàbáoyè. Bàbáoyè ẹ ṣe sùúrù. Wọ́n gbàgbàkúgbà. Mo ní mo ti kí. Wọ́n gbàgbàkúgbà. Ṣe sùúrù, ṣe sùúrù. ọ̀rọ̀ ọlọ́kọ láyà ó dá ìyàyò Mọ́mí kọ́mọ kékeré máa ń nàgbàlagbà. Mo mọ̀ pé kan tọ́kọ yẹn mi ṣe ò dáa, but ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n pé ẹ̀mí ò lágídí. It's just misunderstanding, ẹ bá mi bẹ̀ jáde. Abẹ́ jáde. Ẹ bọ́ kọ́ yín sọ̀rọ̀. Bàbáoyè. ìyàyò ọlọ́pọ́n. Èdìdí ni òye èdìdí ni òye. Oyè, ṣé kí n má tẹ̀? Wàá gbọ́ sí dádì ẹ lẹ́nu mi. Seriously, wàá gbọ́ sí dádì ẹ lẹ́nu. Ọ̀hún pé bàbá ni bàbá máa jẹ́. Tí ò bá ní nǹkan tí dádì ẹ rí, kò ní sọ fún ọ pé kò yẹ kó fẹ́ ni tó fẹ́. Jọ sí wa. Ṣé nǹkan tí ìwọ náà ń ṣe láti sọ ni wípé kí n fi Ọpẹ́yẹmí sílẹ̀? Kò lè possible. Despite the love I have for him, láàrin èmi àti ẹ kò sí ẹni tó mọ̀ ju any other person lọ wípé mo nífẹ̀ẹ́ Ọpẹ́yẹmí mi lè fi ṣeré. Ó mọ̀ pé mi àti ẹ nífẹ̀ẹ́ ara wa gidigidi gan. Òkè ká wá fi yẹn sílẹ̀. Ṣé mo yẹ bùkátà tí gbogbo yẹn ti gbọ́ nínú family mi ṣá? Wait, bóyá tó bá gbàgbé kí n sáré rán ẹ létí. Nígbà tí dáàdì mi l'accident, it was díẹ̀ òun ló kówó sílẹ̀. There are so many times tó yẹ pé àkín ló ń jẹ́ ńlé. This same man, òun náà ló máa wá as a responsible man tó máa wá take charge of it. Ṣé o mọ̀ yí pé àìmọye ọjọ́ ni wọ́n máa sọ pé alátọ̀pẹ́yẹmí ló wọlé lórí fóònù mi pé kí n kó fún dáàdì mi. Fine, ṣé ó wáyé kó di ọjọ́ introduction tí dáàdì mi wá sọ pé no, mi ò lè fi Ọpẹ́yẹmí. Impossible. Oyè tó fẹ́ gbọ́. Ọpẹ́yẹmí tó ń pariwo ti fi sókè ń ké bàdí jẹ. Ọpẹ́yẹmí lòótọ́ mo mọ̀ pé ń gbìyànjú. That was there. Ọgbọ́n Yorùbá. Ọpẹ́yẹmí lélẹ̀ ìwọ́n ṣíwẹ̀ sókè. Ó ń lọ lu dádì ẹ̀. Ṣé o mọ̀ pé ìwọ ni nílẹ̀ Yorùbá? Ìwọ ló ti lérò pọ́n ṣe irú ẹ̀. Wá ní bàbá ẹ̀ ń bínú. Tiwa, everybody make a mistake. Ká gbà wípé mistake tó ṣe nìyẹn. But he is sorry for what he did. Sorry. Kò ṣe intentionally now. But téèyàn bá ti ṣe nǹkan wọ́n ní tí ọmọ kékeré bá ti mú ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. So kí wọ́n fún láyè láti apologize. Ìyẹn mi pé kí wọ́n sọ pé kí wọ́n stop relationship with my dear just like that. Kò possible. I love him and he also love me. Wọ́n shut up your mouth jọ. Kí ló ń sọ lẹ́nu tí ó tó ti ẹ̀rùn létí mi? Boyfriend ẹ fọ́ bàbá ẹ̀ létí. Somebody what? Kí ló ń pariwo tó ń pariwo Ọpẹ́yẹmí you love me, you love me, you love me. Ọpẹ́yẹmí wò. Bí mo ṣe ń wo gan mi ò believe mi tí ẹ lérò pé ìgbéyàwó yín lè end well. What? Don't even go there. See what Papa? Don't even go there. You don't know so jáde lẹ́nu yẹn. O jẹ́ má jẹ́ kí kejì bá ẹgbọ́rú ẹ̀. Ìwọ tó jọ́rẹ̀ mi ló ṣó fẹ́ máa wish mi ní bad luck ni. Má sọ̀rọ̀ ẹ̀ fún mi mọ́ mi ò tẹ́ láìkẹ́ rárá. Má sọ̀rọ̀ ẹ̀ fún mi mọ́ láíláí ni. Ó ṣe máa sọ fún mi pé ìgbéyàwó kọ́ náà má yẹ kí nǹkan tí ìgbéyàwó èmi àtọkọyẹmí fi ní end well. Má wish mi ní bad luck mọ́ àti pé mo lè mi àtẹ̀tẹ̀ sí ìrìn ìpàdé gan. Níbo ni mo ti pàdé ẹ̀ gan? Are you really my friend? Mo ṣe ṣọ́ọ̀pì ọ̀rẹ́ mi ní ẹ ṣá. Jọ má lọ gbé yẹn wá fún mi mọ́ o. Èmi lè má jọ rẹ̀ sórí etí kunkun tó fẹ́ máa kọ sí ọ̀rọ̀ bàbá ẹ̀ yẹn. Ìyẹn gangan ló ń dùn mí fún ẹ. Mo sọ fún ẹ ọkọ téèyàn fẹ́ ládé orí tàdé fẹ́ jọ bára wa kalẹ̀ kó wá gbé ọwọ́ sókè báyìí kó máa lu bàbá I so fucking what? Jọ má lọ síbẹ̀ yẹn mọ́. Tí wọ́n tó pẹ́ má lọ síbẹ̀ yẹn mọ́ because the way tó ṣe ń react sí gan mo ti rí ní ìrírí pé ó dà kó wọ́n gan ti fẹ́ máa collaborate pẹ̀lú àwọn parents mi. Yes, ó dà kó tí máa gbàgbọ́dé fún mi lọ́dọ̀ àwọn parents mi. In fact, I think I'm out of this relationship. Over. And má yẹ bá jẹ́ kiri ẹni ilé wa mọ́. Ní ìṣe ẹni délé yín gan mọ́. Ó ṣe mo dúpẹ́. Táyẹ̀ là ń lọ fún o. Táyẹ̀
ẹ̀ là ń lọ fún o tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbà kó máa yídìí òsì káàkiri ìfẹ́ ìwé rẹ̀ tó ní kiri pẹ̀lú ọkọ̀ òsì oníranù. ó dàbí ayò ọlọ́gbọ́n. ọ̀rọ̀ lọ́kọ láya ó dàbí ayò ọlọ́gbọ́n. èdìdí ni òye èdìdí ni òye. tó ní kí ni wọ́n tó ṣe báyìí mo lọ bá mú sẹ́ńjì mi sẹ́ńjì bẹ́tàlẹ̀fù tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ bẹ́tàlẹ̀fù ní sọ́wọ́ ní bẹ́tàlẹ̀fù ní bùkátà tó gbọ́ o bó ṣe ní ọwọ́ tọ̀ èyí fi ra o ó ní bùkátà tí bẹ́tàlẹ̀fù gbọ́ o ó ní bùkátà tó gbọ́ o. jẹ́ bàbá bùkátà iná bùkátà tí wọ́n ti pẹ̀lú bùkátà iná ẹ jẹ́ bàbá Wálé bàbá Oyè kò bí. àárín ní rádaràda kéwù èyí tí ń ta kíní kọ́ máa rẹ̀ ń jẹ kí a sì rí ọmọ rẹ̀ ń jẹ better life bùkátà tó gbé. èmi náà mọ̀ àbá bùkátà. wọ́n ń jẹ́ o. àbá bùkátà. wọ́n ń jẹ́ o. bàbá Oyè. náà. ṣé 50 naira rẹ̀ wàá lè yọ̀ǹda. àní 50 naira tẹ́ ń pariwo lórí fóònù. kí yọ̀ǹda 50 naira. kí yọ̀ǹda 50 naira. dẹ́kun sí kò ní bùkátà tó ká ni sí kò ní bùkátà tí better life ká nínú ìgbésí ayé ẹ̀dá. bùkátà yìí náà ni àbá bùkátà. mo ń jí ọ. àbá bùkátà. àbá Oyè. àbá bùkátà. tó o fi ń kì mí tó o fi ń kì mí báyìí o ní nǹkan ọ̀fẹ́ gbà ní o ní nǹkan ọ̀fẹ́ gbà ní o ọ̀dà bó o bá sì fẹ́ gba owó kò sí tondo láàárọ̀ yìí o lè máa wo tápò mi wú ó ti ní bùkátà tí wọ́n yè gbọ́ lọ́ọ̀bà dúró tí wọ́n fi rí better life gbà. wọ́n wá rí better life gbà lèmi yóò tó gbowó better life náà ló wà fèmí. kì í ṣowó. èmi ò tiẹ̀ rí yín fọwọ́ ọ̀rọ̀ gidi lèmi wá rí yín fún ọ̀rọ̀ Oyèkúnbí ni mo wá rí yín fún Oyèkúnbí àtọkọ rẹ̀. Oyèkúnbí àtọkọ ó ti fọkọ hàn. ọmọbìnrin àfẹ́sọ́nà rẹ̀ náà ni àfẹ́sọ́nà tó mú wá ń jọ́sìn. àfẹ́sọ́nà. ṣé Kúnbí mú ẹnìkankan wá. tó mú wá ń jọ́sìn náà. ìṣẹ́pàlà bí aláyin òṣèré atamọ́ra yọ̀ ọkùnrin tó mú wá. ṣé olóṣèlú tó mú wá lọ́wọ́ à ń pè lọ́kọ. wo mọ̀mọ́ disappoint mi mọ́ o mọ̀mọ́ disappoint mi mọ́ o jẹ́ kí n sọ kankan fún ọ tó bá yẹ jẹ́ wípé ìwà rẹ̀ nìkankan tí ó fẹ́ ọmọ mi Oyè yíyàyà lọ sáábó ni lọ́dọ̀ àwọn Haúsá ń wàá kó àwọn Haúsá wá ọ̀yá ń wàá lé wọn dàálẹ̀ báyìí ọ̀yá Oyè ní ìtọ́ba wọ̀ mẹ́ ọtẹ nọrùn bí ìṣẹ́pàlà ń lọ tó lu olúwa rẹ̀ alùdójúbọlẹ̀. ládùúrú gbogbo bùkátà tọmọ ti bá wa gbọ́ ti gbogbo ribiribi tọmọ ti ṣe nínú ìgbésí ayé wa. ní kéne. Jẹ́jẹ́ sí èso ọ̀rọ̀ ọjọ́ sí ló fẹ́ máa ṣẹlẹ̀ báyìí. ọ̀rọ̀ ọjọ́ sí. ọ̀rọ̀ wo lọ̀rọ̀ ọjọ́ sí. ọ̀rọ̀ ọjọ́ sí tí mo fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ fi dúró gbọ́ tí mo fẹ́ sọ fún yín pé mo lálàá. àlá. irú àlá wo lọ́lá. àlá tí mo fẹ́ sọ fún yín pé mo lá pé Oyèkúnbí ń dáná oúnjẹ fún yín tẹ́ ẹ fi fẹsẹ̀ yí dànù. Oyèkúnbí ń dáná mo fẹsẹ̀ yí dànù. ìdàkùn wọ̀nràn wo lẹ̀ ẹ́ máa kà báyìí. ọ̀rọ̀ rí pé nǹkan tó o gbé sọ́kàn lójú ayé ń lọ padà fi lálàá lójú àlá kò tí ì yọ n tó o gbé sọ́kàn lójú ayé ń lọ fi lálàá kò yọ. wo ìwọ lọ làlá tọ̀ ńlá ìwọ ló ní ibi tó ń túmọ̀ àlá sí o àbúrò ní ṣe mí kò ní sọmọ mi. ọ̀dà ibi àwọn àjọba dé yìí jẹ́jẹ́ tó bá yẹ pé nǹkan mi ń bẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ yàtọ̀ fún lùlù tó lóòlù ọtí gbogbo wa sì ti bẹ̀ ọ́ tọmọ náà sì ti wá bẹ̀bẹ̀
tó bá yẹ pé nǹkan mi ń bẹ ń bẹ jẹ́ mọ́ tí ò bá wá sí nǹkan mi ká mọ́ àbí kí ló dé. ọ̀fẹ́ mọ́. bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ mọ́. ọ̀fẹ́ mọ́ tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀fẹ́ mọ́ tí mo fi gbà. nígbà ọ̀nà mi tí gbogbo ojú mi wú tí mo délé níjọ́sí bí mo ṣe délé báyìí ó níbi tí mo gbà lọ o. bàbá ǹjẹ́ ẹ ti rú ọ̀rọ̀ yìí dáadáa kẹ́ ẹ tó wá bá mi yàn yín torí ibi ẹ wà yìí ilé àṣẹ náà ń pè bẹ̀ báyìí tí ìtẹ̀sẹ̀ bodò ká tún máa kígbe òtútù mọ́ ǹjẹ́ ẹ rò ó dáadáa kẹ́ ẹ tó wá ẹ rò ó dáadáa. mo ti rò ó kódà ibi tí mo rò dé ojú pé kéèyàn máa ro àmàlà àbí kó ro ẹ̀bà lọ mo ti rò ó dáadáa ẹ wo ẹ máa ṣe gbogbo tẹ́ bá ṣe fún mi lọ. bẹ́ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ ibẹ̀ yìí ìyá mi ọ̀pá kí ọ̀làkẹ́ alágógó dẹ́ ìbá kọ́dá ayé ìbà àwùjọǹtìfà ọ̀fọ̀sẹ̀ tọ̀rúnmìlà tákẹ́sẹ́ níṣẹ́ láwùjọ òwú ọ̀rọ̀ tó kété bá bẹ̀lẹ̀ sọ nílẹ̀ gbọ́ o ṣàgbọ́n ikọ̀ ọ̀rọ̀ ológbó òṣàké ikọ̀ ọ̀rọ̀ òbí Ọbàtálá ikọ̀ ọ̀hún sọ́sẹ̀ fún èyí ẹ̀wí ayé bá wí lónìí kẹ́gbà ó gbà á ó yá ẹ máa bá ẹjọ́ làbó ògùn rò ẹ máa bá sọ àwọn ìyá mi ń gbọ́. ẹ ti wọ́n wí ẹ̀yin ìyá kódà mọ ojú náà lè kọ o wọ́n yẹ kọ́ làní bẹ́ẹ̀ kọ́ lẹ́ gbọ́ tèmi o wọ́n ní bá yín sọ̀rọ̀ ni o ẹgbọ́n tí n bá sọ ẹ sọ́dà sẹ́ ni o ẹ sọ́dà sẹ́ ni o ẹjọ́ o ẹjọ́ ẹjọ́ o wọ́n nà mí ni o wọ́n nà mí náà kúnlẹ̀ ni o iná kúnlẹ̀ náà nà mí ẹjọ́ o ẹjọ́ o ẹ bá ń ba tiẹ̀ jẹ́ bí ẹ bẹ́ẹ̀ ní obìnrin báyìí kóbìnrin wọn mọ̀gbọ̀ pa kọ́ mọ̀gbọ̀ po wọ́n lóbìnrin báyìí kí gbèsè ayé wọn dàrú bí mo ṣe fẹ́ mi ẹjọ́ orí bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀. àti wí bá ti mọ̀ wí ẹ̀yin ìyá o ó yẹ gbà á torí wọ́n ní kákùkọ bá kó láyé jìnnìjìnnì àgbòdì ọ̀run ká a ti wí lónìí kó rí bá ti wí àṣẹ ti gùn tó ń tọ́lú o ẹ̀yin ìyá mi ó ti wí o mo rí iná bàbá ẹ̀já lọlé ẹ ṣe ẹ̀rọ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o. ṣé kí wọ́n lajú mi lẹ̀ kọ́mọ mi ọ lọ ibi tí ò ti ní rọ́mọ bí kí n lajú mi lẹ̀ kọ́mọ mi ọ lọ ibi tí gbogbo ìgbésí ayé rẹ̀ ó ti pojú kúrú mọ́ṣú. ọ̀gbọ́n mi èmi ò gbà ó ìní lajú mi lẹ̀ kí tálùbọ̀ kó ṣe kí ni kókó wọ̀ o ìní fẹ́ kọ́mọ mi ọ fẹ́ ìṣẹ́pàlà bí aláyọ̀ òsì rátámọ́ra yọ rẹ̀ o sí kéènà. àmọ́ jẹ́jẹ́ yìí pọ̀ ó bùkán jẹ jù adúgbò tó ṣe nìtàn. àtàkùn sẹ́yìn bá sẹ́yìn ò ní bá wí ni ọ̀sẹ̀ mi mọ bá wí ni ẹ dákun ọ̀sẹ̀ mi mọ bá wí ni o tí ọba wa ti Ọlọ́run. ẹ wá. wọn wá mọ́. ọmọ ọlọ́mọ èyí ti pọ̀ ju tó bá tiẹ̀ wá jẹ́ pé tó sì ti pọ̀ jù lóòótọ́ ọmọ náà sì ń tí ọ̀dà ṣùgbọ́n tí jẹ́jẹ́ ṣe yìí pọ̀ o tí ò tiẹ̀ wá rò nǹkan kan pé tó bá tiẹ̀ wá jọ́mọ òun nírú rẹ̀ bá ṣẹlẹ̀ sí ń kọ́ èyí pọ̀ o kí ni àwa fẹ́ ṣe báyìí jẹ́jẹ́ jẹ́jẹ́. sí méjì ọgbọgba tẹnìkan ní fẹ́ ṣe o kò ṣe é pín sí méjì ọgbọgba kò ṣe ríra lọ́jà o kò ṣe ríra lọ́jà o kò ṣe ríra lọ́jà o. kí ló dé tí ọkàn sọ fún bẹ́ẹ̀ fọwọ́ ẹ̀ lásán náà ọ̀pẹ inú yá kí ló dé tó wà múdì àbí are you not happy? ṣé tó ṣẹlẹ̀ láàrin wa ẹ̀ ṣe is it wrong? wọ́n ṣe bóyá ó wrong inú mi dùn lẹ́gbẹ̀ẹ́ kan wípé mo lose virginity mi to the love of my life and inú mi tún bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kejì because I was just thinking that can we tie the knot? Wait, look at my eyes. Why are you thinking in this direction? Obayemi just started for you. You told me, you know I love you so much. The love I have for you cannot be mere.
Please stop thinking in that manner again. I didn't love you. But I promise you, I will get married to you. You'll be my housewife. Ìfẹ́ kan, ìfẹ́ kan, kò máa ṣe pín sí méjì ọgbọgba. Tẹnìkan ní fẹ́ ṣe o, kò ṣe pín sí méjì ọgbọgba. Kò ṣe ríra lọ́jà o, kò ṣe ríra lọ́jà o, kò ṣe ríra lọ́jà o. Oyè. Kí ló mọ̀? Ọ̀rọ̀ dádì náà ni mò ń rò. Dádì sọ pé kí n má fòpin ẹ̀mí, ẹ̀yin náà ẹ̀dẹ̀ rí nǹkan kan ṣe sí i. Ẹ àgbà mi, bàbá rẹ ní ọmọ fẹ́ yàn, ọwọ́ à ń ronú lórí rẹ̀. Ṣé irú ń tọ́pọ̀ ẹ̀mí náà ṣe ń dáa ni? Kọ́mọ kékeré mọ̀ ní àgbàlagbà, ṣé ń tọ́ dáa ni? Dákun ọmọ fìrè ònú síra rẹ ní nǹkan torí ọpẹ́ ẹ̀mí o, kò jórí o pé o. Ẹ wo mọ́mì kò lè yé yín, kò lè yé yín o. Ẹ wo bí nǹkan tó pé ẹ̀mí ti ṣe nínú láìbù wa. Ẹ wo iye bùkátà tó ti bá wa gbé. Wọ́n sọ fún mi pé kí n kàn má fẹ́ mọ́ just like that. Ẹ̀yin náà dé accept. So possible ṣá. Ẹ gbà mí o. Ọpẹ́yẹmí wa gbọ́ bùkátà. Ṣé òun ayò ní ọ̀pọ̀ ọmọ ìbáyẹn gbọ́ bùkátà rí ni? Àbí tiẹ̀ làkọ́kọ́ ni? Nítorí pé bá gbọ́ bùkátà náà wà ní ìrònú fi á ṣẹlẹ̀. Ó lè ò lè fẹ́ nu. Ìrònú ṣe ra rẹ̀ ní nǹkan dákun. Mọ́mì kò lè yé yín, ẹ kò lè understand. Ṣé wọ́n lọ dáyé bá mi ni àbí mi mọ dáyé bọ́? Ó fi ní ò lè yé mi. Dákun fi yé mi. Èèyàn náà bàbá rẹ̀ wọ́n ní ọmọ ọ̀fẹ́ mọ́. Òun pé kò lè yé mi, kò lè yé mi. Sí wọn náà mọ̀ pé tọ́ ọ bá dénú ilé rẹ̀. Pàṣán ni ó fi mọ̀ ṣe oúnjẹ fún ọ ni. Kò wá lè yé mi. Ọjọ́ sọ́ra rẹ kó ojú rírì ó pé kọ́ ọmọ tó ń ṣe. Ẹ wo mọ́mì, Ọpẹ́yẹmí ò lè nà mí o, kò lè nà mí kankan. Àti wípé mọ́mì, mo mà ti lóyún fọ́pẹ́yẹmí. Ó ṣe kí ni? Mo ti lóyún fọ́pẹ́yẹmí. O lóyún fọ́pẹ́yẹmí? Dákun sẹ́yìn sún ara yín. Ọmọ yìí bà nǹkan jẹ́. Ọba nǹkan jẹ́. O ti lóyún fọ́pẹ́yẹmí. Ọ̀rọ̀ tó bá jẹnu lọ, ojú la fi ń wò. Dákun, kí ni wàá ṣe sọ̀rọ̀ òlu yìí o? Ọ̀rọ̀ tó bá dojú lọ o, ètè la fi ń wo ọ̀rọ̀ náà, alanúlẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Èsì akọ́sí ni lẹ́nu. Ìfẹ́ kan, ìfẹ́ kan. Ìyóòyè. Kò máa ṣe pín sí Ìyóòyè. méjì ọgbọgba. Ìyóòyè. Tẹnìkan ní fẹ́ Ìyóòyè. ṣe o. Kí ló dé? Ṣé pín sí méjì ọgbọgba. Kí ló dé? Kí ló mọ̀? Nǹkan ti dé. Àbóyè, nǹkan ti dé. Yóò sáré ní tó ṣẹlẹ̀. Nǹkan ti dé. Kí ló dé? Mo ń béèrè. Nínú ìdílé yín, àwọn ọmọbìnrin yín, ẹbí ẹni ó bá jábàálé wọn ní ẹ gbọ́dọ̀ fẹ́. Ìwọ náà sì tún wà tó ń bó ṣe rí nù. Jò tí wọn ò bá wá fẹ́ ni ó jábàálé wọn, ẹ dákun kí ni ó ṣẹlẹ̀ náà. Ọlọ́run ń jáwọ́ rí o. Má sọ sí pé má jáwọ́ èèyàn gbọ́. Ọlọ́run ń jáwọ́ rí o. Sórí ẹni tí ọ̀bẹ fẹ́ ẹni tó jábàálé rẹ̀ kò ní gbọ́ pa, kò ní gbọ́ kú o. Ọ̀rọ̀ rẹ̀ ó dàrú o. Tí a ò ní rí bẹ́ẹ̀ o. Ṣé ẹ wá rí i pé nǹkan ti dé báyìí? Wà ní. Nǹkan ti dé, bàbá oyè ti lóyún. Nígbà tí èyí bá ti ṣe ọmọ ọ̀rí ọ̀sán pọ̀ tá a ní ọkọ̀ gbòòrò. Adáàbọ̀ ó lóyún sọ́kẹ́rẹ́
Ó ti fọkọ rẹ̀ hàn. Oyè ọlọ́kọ méjì Ọpẹ́yẹmí náà lọ́kọ rẹ̀. Ọpẹ́yẹmí káàsọ̀ ìní lọ fún ọmọ mi lóyún. Àwọn ọkùnrin àwọn méjì wọ́n mú mi gbá mi mo gbà mo gbéra ọ̀dọ̀ aláwo kan pa oyún nǹkan mà ṣẹlẹ̀ lóòótọ́ dákun ẹ̀yìn ní bí mo ṣe ń rò ó bó ṣe ń sọ bí mo ṣe ń rò ó ẹni tí ó bá fẹ́ ọmọ wa tó yàbálé rẹ̀ tí ó bá fẹ́ kò ní ọmọ bí kò ní gbọ́pá. Èmi náà mo sì tún lọ lé oní aláwo mo tún lọ ṣe nǹkan torí inú tí ń bí mi pé ọmọ nígbà tí wọ́n mọ̀ pé yóò padà pàdé ọmọ mi ní. Ẹ wá rí báyìí nìsín ọ̀rọ̀ tí mò ń sọ fún yín nípa àlá tí mo ní mo lá ṣé ẹ mọ̀ pé ló délẹ̀ yìí tí mo ní oyè ó dáná oúnjẹ fún yín ẹ fẹsẹ̀ dá oúnjẹ tó dáná fún yín nù. Sálàtọ̀ lánú mo ṣoríire o. Wọ́n ní alágọ̀ sọ bẹ́ẹ̀ talẹ́ni tó sọ pé alágọ̀. Fọmọ mi lóyún kò sì gbọdọ̀ má fẹ́. Èmi náà mo sì lọ sásí ipe ìwèrè tó bẹ́ẹ̀ fẹ́ ọ̀rọ̀ wọn ó dàrú wọn àní lóyún sí ìwàjọ́ máa mi ọ̀fẹ́ ni ọmọ mi ò sì tún gbọdọ̀ má fẹ́ ni tó bá tó bá kí ni n ṣe kí n ṣe. Wọ́n ní alágọ̀ sọ bẹ́ẹ̀ talẹ́ni tó sọ pé alágọ̀ àlá ojú oorun òwe ńlá nípa fún ní ṣàmàṣàmà o. Ẹ máa bá mi fọkàn bá lọ ibi tá fojú sí ọ̀nà lè gbà bẹ́ẹ̀ lọ ibi tá ò fojú sí ọ̀nà lè má gbà bẹ́ẹ̀ lọ. Ara ò tán lé alára láéláé ara alára kà í dá. Ẹ̀yin ẹja máa wò wọ́n o, ẹ̀yin ẹja wòran o, ẹ̀yin ẹja máa wò wọ́n o, ẹ̀yin ẹja máa wò wọ́n lóye òwe. Wọ́n ní alágọ̀ sọ bẹ́ẹ̀ talẹ́ni tó sọ pé alágọ̀ àlá ojú oorun òwe ńlá nípa fún ní ṣàmàṣàmà o. Ẹ máa bá mi fọkàn bá lọ ibi tá fojú sí ọ̀nà lè gbà bẹ́ẹ̀ lọ ibi tá ò fojú sí ọ̀nà lè má gbà bẹ́ẹ̀ lọ. Olówó la gbà olówó la gbà o. Ṣùgbọ́n ohun tẹ́wọ́ máa dalẹ̀ nǹkan dàgbà ó lè ká ní o. Olówó ọdún kan tí kò jẹ́ kára ayé ó gbádùn tó lóun fẹ́ palẹ̀